ǹlẹ́ o gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi ọmọ yín ni àbúrò yín ọ̀rẹ́ yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Báwo ni iṣẹ́ ṣe ilé wà ní àlàáfíà? Kí ni Títílọpẹ́ fẹ́ wá sọ lénìí? Nǹkan tí mo fẹ́ sọ òun náà ni wípé ẹ̀yin ọmọ ẹ tọ́jú àwọn òbí yín nígbà tó wà láyé. Eléyìí túmọ̀ sí wípé kò ń ṣègbà tí wọ́n bá kú tán lẹ máa sọ pé màmá kú bàbá kú ẹ fẹ́ pa màálù mẹ́wàá ẹ fẹ́ pa àgbò mẹ́jọ. Nígbà tí bàbá àti màmá dẹ̀ wà láyé ebi ń pa wọ́n ń wọ àkísà káàkiri wọn ò rọ́mọ tọ́jú wọn. Tá bá dẹ̀ ń sọ nípa ìtọ́jú kò ń ṣe nípa owó nìkan. Àwọn ẹlòmíà sọ wípé mo ti fowó ránṣẹ́ sí wọn, àwọn ẹlòmíà ní mo ti pè wọ́n lórí fóònù. Ẹ jẹ́ ká máa wáyè ká máa yọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa wo bí àlàáfíà wọn ṣe ń lọ. Tá bá dẹ̀ rí wípé a lè wà níbẹ̀ ní gbogbo ìgbà ẹ jẹ́ ká rí dájú wípé a gba èèyàn tó máa dúró tì wọ́n, èyí tó máa tọ́jú wọn nígbà dé ìgbà. Eléyìí ṣe pàtàkì, ó ṣe kókó. Wọ́n sọ wípé ohun tí ẹyẹ bá jẹ òun ló máa gbé fò. Eléyìí túmọ̀ sí wípé ohun tí wọ́n bá jẹ nígbà tó wà láyé, àwọn ìtọ́jú tí a ṣe fún wọn nígbà tó wà láyé, eléyìí ni wọ́n máa gbé lọ. Kò ń ṣe àwọn patí tá wá ń ṣe tá fi lè pọtí tá fọ̀nà roka lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán. Eléyìí kò bójúmu rárá. Àwọn eléyìí kò nítumọ̀ nítorí wípé a ò tọ́jú wọn nígbà tó wà láyé. Àmọ́ tá bá tọ́jú wọn nígbà tó wà láyé, àwa gan fúnra wa ọkàn wa máa balẹ̀. A máa sọ wípé mo ti ṣe ìwọ̀n tí mo lè ṣe. Eléyìí ni ìmọ̀ràn pàtàkì tí mo fẹ́ gbà yín lénìí. Ẹ tọ́jú àwọn òbí yín o nígbà tó wà láyé, àti ìyá àti bàbá. Bí wọ́n ti ń ṣe àwọn ohun tí kò tẹ́ wa lọ́rùn àbí ohun tí kò dùn mọ́ wa nínú, wọ́n sọ pé ìdájọ́ òbí kò sí ní ọwọ́ ọmọ ẹ̀. Nítorí ìdí èyí ẹ tọ́jú àwọn òbí yín nígbà tí wọ́n wà láyé. Ẹ máa yọjú sí wọn nígbà dé ìgbà kẹ́dẹ̀ máa fi ìfẹ́ hàn sí wọn. Eléyìí ni ìmọ̀ràn tí mo ní fún yín. Bẹ́ ṣe ń ṣe eléyìí ọmọ á tọ́jú ẹ̀yin náà. Ẹ má gbàgbé láti tẹ̀lé mi àti láti share fídíò yìí ní Facebook, ní YouTube àti ní Instagram. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ẹ tẹ̀lé mi ní Instagram Dàda Títílọpẹ́. Ó dìgbà o, a ò ní pàdé ayọ̀.